Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo ojú gbogbo ọkàn tó lórí ọ̀fẹ́ àti wò mí lákòókò yìí, a kú dédé àkókò yìí o, ojú òní tí ọkàn wa yóò balẹ̀. Ẹ má bínú ní àwọn àkókò tá a bá ti ń ráàyè, òun náà la máa sọ àwọn nǹkan wọ̀nyí sílé. Afẹ́fẹ́ kò kan pẹyẹ méjì ní wákàtí yìí pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Mo gbà ládùúrà gbogbo Kristẹni bí ọ̀tá bá rò pé òun máa borí, mo gbàgbọ́ pé wọn ò ní borí. Gbogbo mùsùlùmí àtúníṣẹ̀ṣe tó gbàgbọ́ wípé ogun yìí kìí so ọ̀rọ̀ ẹnìkan, nítorí wípé èpè kìí sí níjà, ogun a máa sí ni mú, ogun a máa sí ni mú, èpè ni kìí sí níjà. Now tábà pé ogun Kristẹni ni irọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá sẹ́rí mídíà yìí ó jẹ́ àmọ́ ọ̀pọ̀lọ́ tí ọpọlọ wọn ti lọ́gan ni. Ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń sọ lórí mídíà ó mọ̀ lágbára gan. Wọn ò rántí pé bó bá bá ojú abámú. Mo gbọ́ tí mi tiẹ̀ ní gbé fọ́tò wọn tàbí kí n dárúkọ wọn mọ́ torí àwọn náà fẹ́ máa hàn dé ni. Wọ́n wá ẹ tó máa gbé wọn sókè ni. Àfáà yẹn wípé ẹ̀yin Kristẹni kò wá tán dì yín bí rí Jésù pé Donald Trump lẹ lọ ń pè. Ó mọ̀ ga o, ó ní sàdúrà àwọn ò gbà mọ́ ni. Ó mọ̀ dá kọ́pọ̀lọ́ èèyàn lọ o. Ṣé tí mùsùlùmí bá ń gbàdúrà sí Allah máa bọ́lẹ̀ àbí Muhammadu á wá bọ́lẹ̀? Ṣé bí gbàdúrà rẹ̀ ebé nìyàn lọ́lọ́run ènìyàn, ebé nìyàn ló máa rán sí wọn. Ó mọ̀ ga o, àwọn tá a pè ní àáfàá àbí ọ̀jọ̀gbọ́n tí ń kọ́ ọmọ ní kéwú, síbẹ̀ ni ò sóye lọ́pọlọ ẹlòmíì tó ni. Ṣé tá a bá wá ń gbàdúrà wípé nǹkan ṣẹlẹ̀ kí Jésù dá wa lóhùn, ṣé Jésù máa jábọ́ látòrí sánmọ̀ ni? Kì í ṣèyàn ló máa rán. Nígbà tí ìyà ń jẹ ọmọ Ísírẹ́lì ní ilẹ̀ Íjíbítì ní ọjọ́ wọn ni tí wọ́n ké tí wọ́n sunkún sí Ọlọ́run, Ọlọ́run ò ṣe fúnra ẹ̀ bọ́lẹ̀ sí bí Mósè ló pè tó rán. Ẹ̀ẹ́dẹ̀ sí làákàyè, ẹ̀ẹ́dẹ̀ sí ọpọlọ kalẹ̀. Torí Ọlọ́run ìlú tẹ́ sọ pé wà lálàáfíà, bàbá wa Dr. Sheikh tẹ ní ìlú wà lálàáfíà wípé wọ́n tún fẹ́ lọ pogun wájà wá. Mo rò pé ẹ̀yin náà rí bí ṣe ń lọ wípé kò sí àlàáfíà nínú ìlú yìí. Tó bá rò wípé Kristẹni ló máa kàn, Kristẹni nìkan kọ́ o. Yóò kàn jẹ́jẹ́ ni mo jókòó mi. Mo á tún fi àkókò ìwà gba ìjọba ní àmọ̀ràn. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, sẹ́rí ọ̀rọ̀ ti kọjá packaging, ọ̀rọ̀ ti kọjá pé à ń dọ́gbọ́n sí. Ẹ wò bí wọ́n ṣe ń fi ẹ̀mí àwọn sójà ṣòfò. Ẹ wò bí wọ́n ṣe lọ ká àwọn èèyàn mọ́ nínú chọ́ọ̀chì tí wọ́n pa wọ́n. Ẹ wò àwọn tí wọ́n lọ jẹ́jẹ́ wọn lójú ọ̀nà tí wọ́n lọ pàdé tí wọ́n pa wọ́n. Ẹ wò àwọn tí wọ́n kó láti inú mọ́tò wọnú igbó lóríṣiríṣi. Ṣé rò pé Kristẹni ní gbogbo wọn ni? Bó ṣe wulẹ̀ kórí ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀. Ṣé rí kókó ọ̀rọ̀ ẹ̀ tí máa fi là wá lóye ni wípé ó ti kú òléjò, ó ti di dragoni. Ó ti kú òní ejò, ó ti di dragoni. Ní kékeré láti máa ń pẹ káàrókò, òwe Yorùbá kan ni. Ó ní tó bá dàgbà tán yóò máa béèrè ẹbọ lọ́wọ́ ẹni. Ogun tá a bá kọ̀ tá ò sẹ́ nígbà tó wà ní kékeré, tógun yẹn bá dàgbà tán apá ò ní ka mọ́. Kówé yẹn ọmọ jẹ́ tàwọn ọlọ́gbọ́n àtàwọn olóye. Ẹ wo tọ́ọ̀gì la fi bẹ̀rẹ̀ ìrìn àjò òṣèlú nígbà tá a ti gba ìjọba kúrò lọ́wọ́ àwọn òyìnbó láti 1960 tá a ti gba òmìnira. Nígbà tí wọ́n ń ṣe dẹmọ ẹgbẹ́ ọlọ́pẹ àti dẹmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n bá fẹ́ lọ dìbò àbí wọn ò fẹ́ kẹ́nìkan wọlé, wọn á kó tọ́ọ̀gì síta. Ogun yẹn mọ ní kékèké ńgbà yẹn a tètè múra sí i. Ńgbà tó yá ó di tí ológun ń gbàjọba, àwọn ń lo ìbọn wọ́n fi ń gba ìjọba, wọ́n ń dẹ̀mí èèyàn lógbòdò. A tètè tún fura, a tún fi wọ́n sílẹ̀. Ó tún padà sí gàdà, olóṣèlú tún dé, a tún bẹ̀rẹ̀ sí lo àwọn tọ́ọ̀gì nígboro. Ó wá di wípé à ń kó ìbọn fún wọn. Àwọn tọ́ọ̀gì gba ayé dẹmọ yẹn, agbára ogun làwọn máa ń lò. Wọ́n á mú ẹyin, wọ́n á sọ sílé ọ̀tá wọn, iná jó ẹlòmíì ọ̀tá ló máa fẹ́ bájà, iná tún jó ilé ọ̀rẹ́ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti ń la kíní ìbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ ti pẹ́. Sẹ́rígbà tó wá di àkókò ti àwa olóṣèlú àkókò yìí láti 1999 wọ ya 2000 wọ 2001 lẹ gbé àwọn bandits wọlé, lẹ gbé Boko Haram wọlé, lẹ gbé S-men wọlé láti fi jìjà òṣèlú bí eré bí àwàdà.
ẹ rò pé ń tápá ọ̀ka ni ṣùgbọ́n nísìnyí ó ti kú òlejò ó ti di dragoni ó ti di dragoni ẹ méjì atọ́ra wa jẹ kò sí sójà àlú wa tẹ fẹ́ fi fèsì wọn o ẹ lọ béèrè ìrànlọ́wọ́ láti Amẹ́ríkà kìí ṣe pé Amẹ́ríkà ò fẹ́ wá fogun jà wá kò ní dúkìá wa tó fẹ́ wá gbà o bí ẹ bá ṣọ́ra nǹkan ó ti bàjẹ́ tán ntẹ́ ẹ̀ fi ó padà ṣẹlẹ̀ náà ló máa padà ṣẹlẹ̀ àwọn ọmọ ogun Amẹ́ríkà wà padà wọlé wá wọn á wá ba nǹkan jẹ́ ju bá a ṣe lérò lọ ó sì ń da nísìn o ẹ rí i pé àwọn wọ̀nyí wọ́n ti ní ìpinnu nílẹ̀ tẹ́lẹ̀ wípé tó bá ń di pé àwọn 2026 2027 wọ́n máa carry it out ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ pé Donald Trump ń bọ̀ wọ́n kúkú gbìnàyà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa carry it out adẹ̀tìrí ẹ wo yóò kan jẹ́jẹ́ mo jókòó mi ọ̀rọ̀ kan lẹ̀kan baálé ilé yóò kan jẹ́jẹ́ ni mo jókòó mi ṣé mínísítà ni ọ kọmíṣánná ni ọ pírẹsidẹ̀ntì ni ọ gọ́fúnà ni ọ chairman local government ni ẹ o rò pé àwọn tó ń kó kìyẹn o rò pé wọ́n sì kí ọ̀rẹ́ ṣe rí bí wọ́n ṣe pa odidi general odidi brigadier general ẹ̀rí bí wọ́n ṣe pàdánù ṣé gbàgbé Tolúlọpẹ́ ọmọ wa obìnrin yẹn tó náà wa fighter jet lọ́jọ́ yẹn Arótilé Tolúlọpẹ́ lọ́wọ́ kan òun náà ni wọ́n mú kúrò ẹ tún wo bí wọ́n ṣe mú brigadier general ni ẹ tún mú dànù lọ́wọ́ kan yìí àìmọye àwọn sójà ẹjọ́ ẹ ṣàánú wa ẹ kíyèsí ìlú tí ń le báyìí apá yín ò lè ka ààrẹ apá yín ò lè ka kì í ṣe kò ṣe é dọ́gbọ́n sí rárá àti rárá ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ tí mò ń pòwe rẹ̀ nínú Bíbélì in the book of Genesis chapter 3 ní verse 1 ó ní ejò sáàsì àrékérekè bí gbogbo ẹranko ìgbẹ́ ìyókù lọ tí Ọlọ́run dá ejò ló wá sí ọgbà Eden olówó tan Ádámù àti Éfà jẹ nígbà tí Ọlọ́run rí ó fún nídàájọ́ tiẹ̀ ó fún Ádámù nídàájọ́ tiẹ̀ ó fún Éfà ní ìdájọ́ tiẹ̀ kí ni ìdájọ́ ti ejò yẹn alé jáde ní ẹsẹ̀ kẹrìnlá alé jáde that's Genesis 3 verse 14 alé jáde kúrò lọ́gbà Eden inú rẹ̀ ló máa fi wọ́ erùpẹ̀ ilẹ̀ ni yóò sì máa ṣe oúnjẹ fún ẹ ìbá jẹ́ pé wọ́n pa ejò yẹn ní ọjọ́ yẹn kò ní padà di dragonic in the book of Revelation chapter 12 verse 9 ìwé ìfihàn orí ìkejìlá ẹsẹ̀ ìkẹsàn ó wá wípé a sì lé ejò láéláé nì jáde a lé jáde kúrò lọ́run tí ń tan gbogbo ènìyàn ó ní nígbà yẹn ní àlàáfíà ó dé sí ọ̀run ó wá ní ègbé ni fún ayé àti òkun àti gbogbo àwọn tó ń gbé inú rẹ̀ ejò ọjọ́ yẹn láti Genesis tí wọn ò pa nígbà tó máa fi dé Revelation ó ti di dragoni ó ti dàràbà tápá ọ̀ká mọ́ nígbà tí àwọn wọ̀nyí bẹ̀rẹ̀ tẹ́ kó wọn wọlé ẹ rò pé tí apá máa ká ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí apá ọ̀ká wọn mọ́ o wọ́n ti